ti wá pín sí méjì mo ní kò sì kú ó báyìí náà bá débẹ̀ ẹ̀rí mo dà Akeem àti Túndé Oyèwọ̀ ni wọ́n tẹ̀lé Sunday Dada ńjọ́ náà tán lọ èyí tí wọ́n mú bọ̀ ńjọ́ yẹn èyí tí wọ́n mú bọ̀ ńjọ́ ṣé wọ́n ti mọ̀ ètò kan èyí tí wọ́n mú bọ̀ ńjọ́ yẹn òní ẹ kọ́kọ́ ẹ lọ sórí Facebook báyìí ẹ lọ sórí Facebook ẹ lọ wò ó wọ́n pín orí màmá yẹn sí méjì lóòótọ́ ni ẹ̀yin ẹ lọ sórí Facebook ìtàn mú bọ̀ ńjọ́ yẹn rèé. Ẹnìkan ló mọ̀, ẹnìkan ló lè sọ. Mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé, mẹ́wàá ń ṣẹlẹ̀ kiri. Ẹni ìjà ò bá tó fẹ́ra ẹ lọ́kùnrin yìí. Fúnmilọ́lá. Ẹ̀ríran dáadáa. Abímbọ́lá Adéwùnmí. Fúnmilọ́lá. Abímbọ́lá. Fúnmilọ́lá Abímbọ́lá. Adéwùnmí. Ọmọ bo ni. Kò lè pé yín kò lè yé yín tán bí ìbáṣepẹ́ lọ wò lórí bí ìbáṣepẹ́ lọ wò ó ẹ join Facebook Lagelu FM 967 Lagelu FM ẹ join Facebook ẹ join Facebook bẹ́yẹn. Ọlọ́gbẹ́ ni wọ́n láti Òṣogbo. Láti Òṣogbo. Àdúgbò bo l'Óṣogbo. Ẹ̀gbátẹ̀dó. Àwọn wo ló gbé yín wá láti Ẹ̀gbátẹ̀dó? Mo kọ̀ ọ́ tó bára nínú ìlànà. Ẹ kàn ṣàyédé bára yín bì ní. Fúnmilọ́lá. Fúnmilọ́lá. Abímbọ́lá. Fúnmilọ́lá Abímbọ́lá. Adéwùnmí. Ọmọ bo ni. Ọmọ bo ni. Ríran dáadáa. Ẹ̀gbátẹ̀dó. Níbo náà ti gbé yín wá? Ọlọ́gbẹ́ ni wọ́n láti Òṣogbo. Láti Òṣogbo. Àdúgbò bo l'Óṣogbo. Ẹ̀gbátẹ̀dó. Àwọn wo ló gbé yín wá láti Ẹ̀gbátẹ̀dó? Mo kọ̀ ọ́ tó bára nínú ìlànà. Ẹ kàn ṣàyédé bára yín bì ní. Ó tó gbà wo tẹ̀ ti bára yín Ìbàdàn? Á ti tó ọdún méjì. Ṣé ìwà mọ̀nà Ẹ̀gbátẹ̀dó padà ni? Ṣé tẹ bá ríyàn mú yín lọ sí Ẹ̀gbátẹ̀dó ṣe mọ́lé? Ṣé mọ́lé tá a bá mú yín dé Ẹ̀gbátẹ̀dó? Kí lorúkọ ọkọ yín? Lọ́kọ. Àwọn ọmọ yín kọ́? Àwọn ọmọ yín kọ́? Ẹ pẹ̀lẹ́, àwọn ọmọ yín kọ́? Aládùúgbò iná làwa náà. A fẹ́ ràn yín lọ́wọ́ ló jẹ́ wá. Kí ló ṣe yín lórí gan? Torí a rí pé orí yín ló là ẹ́. Ó ṣèṣe. Ó ṣèṣe. Pẹ̀lẹ́. Ibo ni kọ́ bá yín kó sí? Ṣé kọ́ kó sẹ́gbẹ̀ẹ́ yín ni? Ẹ̀wọ̀n kò ní rẹ̀. Omi. Kí lẹ fẹ́? Ẹ sọ tẹ́ ẹ bá fẹ́ kára. Kọ́ tẹ́ ẹ bá fẹ́ ni kẹ́ ẹ sọ. Àwọn òbí yín kọ́? Alẹ́ mú mi lọ sílé. Ibo ilé ń bo? Ibo nílé yín ká lè mú yín lọ, ẹ wá mú yín lọ. Ṣé àwọn mi lọ sí? Níbo? Níbo ni? Níbo? Ibo nílé yín? Àwọn tó gbé yín débàdàn bí kí ni wọ́n ṣe fún yín nígbà tán gbé yín débàdàn? Ṣé mà àwọn tó gbé yín débì? Ṣé mà àwọn tó gbé yín débàdàn? Ṣé mà àwọn tó gbé yín débàdàn? Àbúrò yín wà níbo? Kí lorúkọ àbúrò yín? Kí lorúkọ àbúrò yín? Ma? 41. Ní kí ni ẹ? Ẹ tọ́ ọmọ ọdún mélòó báyìí?
52 àwọn ọmọ yín kọ́ ìbọn náà wà ó wà ní ẹgbẹ́tẹ̀lé ọkọ̀ yín náà ńkọ́ olóògbé yín sínú mọ́tò lágbé yín sínú mọ́tò. ẹ mọ nọ́mbà ẹnìkan kan lára fámìlì yín ẹ mọ nọ́mbà fámìlì yín ó yẹ ẹ pé àwọn nọ́mbà tẹ mọ̀ ẹ pè lára àwọn nọ́mbà tẹ mọ̀ ká lè pè. pé kọ́ wá gbé yín o pé Ìbàdàn lẹ́wà o. yà ó di skyline ìgbà tá a dé skyline wọ́n dìde kíá ni wọ́n tiẹ̀ ti gbà á wọ́n dìde bí ẹni pé a ti san gbogbo owó ayé ni wọ́n ti ń ṣe é lọ kó tó di pé àwa rí lọ́tún ló sì díẹ̀ ṣàjọ tó yóò jẹun gbogbo ohun tó wà ń bí òkà ju owó oúnjẹ kò àlè rówó oògùn àlè rí nǹkan kan àkọọ́lẹ̀ kó tó di pé àwa tracy family ìgbà tí wọ́n ń treat ẹ̀ ní skyline ó ní ibẹ̀ là ń lọ yìí ìgbà tí wọ́n ń treat ẹ̀ ní skyline ẹ lọ sórí Facebook ṣe jẹ́ kó mìíràn sí báǹkì kan nú ẹ gbàgbàgbà jẹ́ kí mìíràn sí báǹkì kan nú ẹ. Ní àgbà mìíràn sí. Ó yẹ jẹ mìíràn sí tẹnu yín ni kẹ́ ẹ jẹ tẹnu. Bẹ́ẹ̀ mi ṣe mú mìíràn sí fún ẹ jẹ́ kó mú mìíràn sí. Bolu. Ó yẹ gba mìíràn sí. Ajẹ́ kó dà sí mi. Títí. Bá ní hospital tí mo bá sọ̀rọ̀ tí mo ń wò bóyá mo lè rí nǹkan mú jáde gbogbo ohun tí mo rí mú jáde ń bẹ̀ náà ó jọ ń tẹ́ni ọ̀rọ̀ ẹni tí nǹkan ti affect ọpọlọ torí gbogbo mi tí wọ́n ń dáhùn kò jọra ẹ̀já wa gbọ́ bí ìrìn àjò ṣe jẹ́ gangan lẹ́nu arábìnrin ẹni fẹ́ gbàgbọ́ pò ní mo bá sọ̀rọ̀ níjọ́ sátidé ẹ wá lọ sórí Facebook báyìí ẹ lọ sórí Facebook báyìí níjọ́ sátidé lẹ́yìn ìgbà táyé a ṣe 68 founders kìíní faculty comprehensive high school tẹ́ ń gbọ́ tí à ń polówó látijọ́ yìí lẹ́yìn ìgbà tá a ṣe mo ti ẹ̀ fi wọ́n lẹ̀ ń bẹ̀ ni mo bá gba ọ̀dọ̀ ìyá yìí lọ àti ń fi fóònù link ara wa gbogbo ìgbà ló máa ń pè mí o ìyá yìí lọ́kàn ọ̀pẹ but the only thing to snack tó wà ń bẹ̀ ni pé ńgbà tá a fi rìkọ́ọ̀dù débì kan wọ́n ní fóònù mi ti kún àmọ́ ẹ ti gbọ́ àbí ẹ ti rí ntẹ́ ẹ fẹ́ lò gangan kó tó di pé fóònù mi kún òun rèé nígbà tá a ríra ní sátidé. Tọ ìyá wa ẹ kú ọ̀sán yìí o ẹ mọ̀ lẹ́ńbẹ́ o ẹ̀yin tẹ́ ẹ̀ ń wo ẹ̀ lè mọ̀ tá a mọ̀ ń bá sọ̀rọ̀ àmọ́ ẹni tẹ́ ẹ̀ ń retí pé ó yẹ kí n bá sọ̀rọ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ló ti pè ìyá kan tẹ́ ẹ lọ gbé ní odò ọ̀nà ńkọ́ àgbúrò nǹkan kan ń pa wọn ń bó lọ́dọ̀ dídúró mu ní ọlọ́run nílò ẹ̀mí wọn ńlá ṣe rí hàn lọ gbé lódò ọ̀nà kàn ní nígbàgbọ́ ẹjọ́ ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn. Orúkọ mi ni Omidan Fúnmilọ́lá Abímbọ́lá Adéhùn. Orúkọ yẹn mà ní màmá tá a lọ gbé lódò ọ̀nà ń jẹ́ ń jọ́ sí abẹ́yìn ni ọlọ́run mọ̀ nílò ẹ̀mí yín gan o lágbára ọlọ́run ẹ sì gbáyé jẹun ọmọ dáadáa kò wá lè dàbí ọlọ́rọ̀ oríṣiríṣi la gbọ́ kó ṣẹlẹ̀ bó o lẹ ṣe dódó ọ̀nà tá a ti wá bá yín. mo àtúnṣogun mo ti kúrò wọn á lọ sí Ìpẹ̀rù mo ṣe lọ sí Ìpẹ̀rù wọn á dé Ìbàdàn fẹ́ wọ mọ́tò bí haúsá kan ṣe tẹ̀lé mi ni. Ìbàdàn dédé bó ń bàdàn. akọ̀dá sókà lọ́nà Sanyo-Omi express ẹ sọ nínú mọ́tò Òṣogbo ń bẹ̀ ẹ wá fẹ́ wọ mọ́tò Ìpẹ̀rù wọ́n máa ń wọ mọ́tò Ìpẹ̀rù ní express yẹn. mọ́tò Ṣàgá lọ́nà àgèrè mọ́tò mi dé Ìpẹ̀rù rẹ̀ mọ́. sàwọ́sẹ̀ ṣáà tẹ̀lé pé gbogbo ń lọ ó ní mi ò pé mo lọ sí Haúsá yẹn ni yẹn
ó ṣàǹkẹ́ ìlú mọ́ṣẹ́ ó wá ti wá lè rárá minerals mi wá lè ṣe mi ó ṣe bá mi ṣe mi. Ó bá yín ṣí minerals. Bí mo ṣe minerals ẹ̀mí mi ṣe wọ́n tí mo wà mọ́ nìyẹn. Ó bá yín ṣí minerals lásán. Bí mo ṣe wọ́n tí mo wà mọ́ nìyẹn. Kábíyèsí Ọlọ́run lẹ́ẹ̀ bá mọ bí tẹ́ ẹ wà mọ́ ẹ rántí déètì yẹn o. July kìí ná July mọ́ ni July 11 after birthday ọmọ tèmi ló máa jẹ. July 11 20 kìí ná wọ́n ti lọ sókè. 2024 náà ni 23. ṣé 2023 ni so n tá à ń sọ yìí ó ti pọ́dún kan kọjá ó ti ń lọ ọdún kan àbọ̀ gan káì inú máa pọ́dún méjì kò ní kù lẹ́yìn kò ní kù lẹ́yìn ìgbà yẹn ibo lẹ ti wá bá ibo lọ gbà ó lẹ realize last pé bóyá ẹ kú ọwọ́ àbí nǹkan kan tẹ ẹ kàn rò pé ṣé kìí ṣe pé nǹkan kan ti ṣe mí. ìgbà tó tọ́jú mi ní Ìbàdàn lọ sí Ìbàdàn mi sí ìmọ̀ nǹkan kan gbà yẹn gbogbo sára wọn mi ò béèrè mi tí ò padà ṣẹ́jú ìgbà wo dé látẹ̀kùn tó wá mọ̀. kìgbà tí ẹ kúrò ń bàdàn yẹn ẹ padà wá sí hospital LAUTECH ìgbà ilé gan lẹ tó wà conscious so tán tẹ fi kúrò lọ hospital Ìbàdàn tẹ́ ń bá ní kẹ́ ẹ lọ sí hospital Ìbàdàn yẹn ẹ lè dábẹ́ mọ́ o ẹ lè mọ́ bẹ́ẹ̀. àwọn àbúrò mi tó wá gbẹ mi ò dá mọ̀ ọmọ mi gan tó ń jẹ́ káyé ojúmojú ni wọ́n ń pò orúkọ àbúrò mi tó lọ sí Mẹ́kà ni wọ́n ń pò. wow. mi ò mọ̀ pé káyé ni ojúmojú ni wọ́n ń pò. so ẹ gbogbo ìgbà yẹn ẹ dá nǹkan kan ẹ rántí pé ẹ rójú mi rí rárá. mi ò tẹ̀ mọ̀ kó wọlé fèsì mi mo ṣàkó wọ́n bèrè question lọ́wọ́ mi. káì kò dá fèsì yẹn wọn. káì kábíyèsí Ọlọ́run lágbára Ọlọ́run ẹ jọ̀rọ̀ ọmọ pẹ́ ẹ jẹun ọmọ pẹ́ o Ọlọ́run lẹ́mìí yín lónìí ó mọ̀ pé ní nǹkan ṣe láyé ni torí tí àbárí yín gbé dọ́sítù ń dán yẹn bí èèyàn ṣe ń wò ó kò dàbí ẹni pé ẹ lè díjọ́ kejì torí kò sẹ́mi lára yín mọ́ rárá ṣé ẹ rí fídíò ẹ̀ ṣá wọn ò jẹ́ kẹ́ ẹ rí wọn ò jẹ́ kẹ́ ẹ rí ibi ok orí yín tí wọ́n pè. ẹ̀rí àrí orí ní sí hàn yìí o ẹ̀yin tẹ́ wà lórí Facebook sẹ́rí ẹ̀ wò orí tí wọ́n pín méjì ń jọ sínú o orí tí wọ́n pín méjì ń jọ sínú o olúwa o kábíyèsí rẹ̀ ẹni tí ò ní dọ́là.